ó mà wá ga báyìí o ẹ̀yin èèyàn Mandykiss mà ti jáde tán fún Toyin Abraham lórí ayélujára tó ní èèyàn burúkú gbáà ní Toyin Abraham kódà ẹni ibi tí ń pọn mọ́ ọ̀rẹ́ balùwẹ̀ ni níbi tí ọ̀rọ̀ yìí dùn Mandykiss dé ó lóun kábàámọ̀ pé òun pàdé gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa táyé ń fẹ́ yìí nítorí pé ó wà lára àwọn tó ba ayé òun jẹ́ débi tó bàjẹ́ dé báyìí mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ ẹ máa béèrè pé kí ló pa Toyin Abraham àti Mandykiss pọ̀ àti pé kí ló wá dogun wà ń nàka àbùkù sí ni lórí ayélujára yẹn wá nǹkan fìdílé ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. àdédé ni Mandykiss gbé fídíò tẹ́ ń wò lójú ìwòran yín jáde sórí ìkànnì ayélujára rẹ̀. kì í sì làwọn ohun tó sọ nínú fídíò náà. ó ṣáàrí bí mo ṣe kù mo tiẹ̀ tún ní 2 take mi lè jẹun báyìí but that's not the reason why I'm making this video. sórí tó bá listen sáwọn èèyàn ó máa ṣubú o. people are nothing but distractions. me I'm talking from experience o. èmi ò ní kẹ́ máa yọ̀ mí ẹ ti bú mi pa lọ́nà ẹ ti bú mi. Sorry, ebu yẹn gan ló make me stronger. You know, get where it touch for you. But fún ìwọ tó ń bọ̀ lẹ́yìn mi, no matter what you are doing, because of people opinion, ma stop well. Àwọn èèyàn ní kí n stop sọkúsọ tí mo tán gbà tí mo stop mo face L. Wọ́n ní ikùn méjì tó bí jù kí n lọ lo weight loss, mo lo weight loss, mo face L. Bí wọ́n tún ṣe dúdú yìí sí wọ́n tún sọ pé kí n tún lọ bleach, tó bá tún bleach náà àwọn náà máa tún bú mi pé tún color ní ní. So ti o lè táyé lọ́rùn no matter what you are doing ìkọ́ tí àwọn èèyàn bá ti sọ pé àwọn like ìkọ́ tí kò máa ṣe nìyẹn o so ní kíní ẹ̀gọ́gọ́ ló máa gbé ẹ dé ibi gíga má dá àwọn èèyàn lóhùn o bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn I'm coming back for everything I lost except my ex-boyfriend kan tí mo padà wá fún nìyẹn but everything tí mo lost pátá ni mo padà bọ̀ wá fún mo tún máa ṣoríire ju ti tẹ́lẹ̀ lọ. Oh dear, this is the last time you will see me looking unkempt, looking tattered, looking messy. You know, I've been there. Ọlọ́run ti yọ mí kúrò ńbẹ̀, mo ti face challenges yẹn, mo ti kúrò stage yẹn. So last video tó máa rí mi tí máa gbẹ̀gan lélẹ̀, tí máa rí nàmà. Kò jẹ́ kó rí ẹ pé o má tẹ̀lé ẹnu o. Olórí burúkú làwọn èèyàn. Bẹ́ẹ̀ mi ṣe wà ìsìnkú táwọn èèyàn bá like ni mo fẹ́ máa ṣe. Mo fẹ́ káwọn èèyàn hate nítorí mi gan hate àwọn èèyàn. Mi ìfẹ́ anybody like mi kò ní dá fún yàrá ìyá gbogbo yín. Fídíò tí Mandykiss gbé jáde ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ kò sojú múmu fún arábìnrin tó gbajúmọ̀ nínú ká sọ ìsọkúsọ lórí ayélujára yìí mọ́. Àwọn kan ṣe ní ìpòrúru ọkàn ló jẹ́ kó jò bó ṣe jò báyìí. Àwọn míì ní ìmúkùmù tí wọ́n máa ń mu tí wọ́n bá ti lówó lọ́wọ́ ló sọ ọ́ di nǹkan tó dà yìí. Àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa Mandykiss lóríṣiríṣi ló mú jáde láti wá fèsì. Nínú fọ́nrán tó gbé jáde láti fún àwọn èèyàn lésì ló ti wá sọ àwọn ọ̀rọ̀ burúkú nípa Toyin Abraham. Ó ní Toyin Abraham ló gba òun ní ìmọ̀ràn láti dẹ́kun gbogbo ìsọkúsọ tóun sọ lórí ayélujára nígbà tó pe òun pé kóun wá kópa nínú eré kan tó fẹ́ gbé jáde. Mandykiss ní Toyin ní tóun bá fẹ́ káwọn jọ máa ṣiṣẹ́ pọ̀ tàbí káwọn jọ máa rìn pọ̀ òun ní láti jáwọ́ nínú gbogbo ìsọkúsọ tóun máa ń sọ lórí ayélujára. Ó ní ìbáṣepọ̀ òun àti Toyin Abraham yìí ló wá ba ayé òun jẹ́. Tọ́ ẹ̀yìn èèyàn àwọn àgbà bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí ń gbọ́pọ̀ òun ẹgbọ́ ọ̀rọ̀ látẹnu Mandykiss fúnra rẹ̀. Àwọn celeb yín nìkan lè máa ń ṣáìdì to the third person tí mo lọ bá ṣe fíìmù èèyàn bí gangan ni woman yẹn ó sọ̀rọ̀ burúkú sí mi ó ní òun gangan ló ní kí n fi content ilẹ̀ ó pẹ̀lú àwọn tó ní kí n fi content ilẹ̀ ó ní tí bá fẹ́ bá òun wà kí n má sọ̀rọ̀ sọkúsọ mọ́ kí n má sọ̀rọ̀ ọkọ àtòbò mọ́ ó sọ̀rọ̀ sí mi gan mo sunkún bí wèrè níwájú bí èèyàn bí 15 I'm not joking people were there that day now the last day that we saw each other last that was like I don't even know what to say. Àwọn celeb yìí nìkan dẹ̀ máa ń sọ ẹ̀dùn màdàbí pé àwọn ọkọ mi yàn àlẹ́ lẹ́dàá rárá. Tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Mandykiss yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ ibo ni Toyin Abraham ti jẹ̀bi Mandykiss pẹ̀lú àmọ̀ràn tó fún yìí. Torí àwọn kan ní nígbà tí Toyin mọ̀ pé òun ò ní fà á mọ́ra kí ló dé tó ní kó fi ọ̀nà àtijẹ rẹ̀ sílẹ̀. Ẹ làwọn míì ń fèsì pé níṣe ni Toyin ò fẹ́ kí Mandykiss ta epo sáṣọ àlà ọ̀hún. Ló fi ní kó jáwọ́ nínú gbogbo ìsọkúsọ àti àwọn ọ̀rọ̀ ìdọ̀tí tó ń sọ kiri orí ayélujára yìí. Ó sì já jù sílẹ̀ lẹ́yìn tó lò tán. Gbọ́nà ẹ̀yin èèyàn kí ni àìdá tí Toyin Abraham ṣe gan-an nínú ọ̀rọ̀ yìí. Mandykiss mo rí fídíò ẹ̀ kan tó ń trend náà online wípé ó tẹ̀ lẹ́nu níbi tó ti ń jẹ tó ti ń rí mu tó jẹ́ wípé ibẹ̀ ló ti ń bọ́ àwọn fámìlì ẹ̀ tí ìwọ náà ti ń ṣe fine girl èèyàn kan wá ní pé kó fi bẹ́ẹ̀ lẹ̀ ìwọ náà wá lọ tẹ̀ lẹ́nu ó fọkàn ó já gidi gan ọmọ tó já ní ọmọ tó sọjí tó mọ bó ṣe ń lọ ní ẹ wáì tó lọ tẹ̀ lẹ́nu tó bá jẹ́ pé mi mọ̀ wípé ó tẹ̀ lẹ́nu ni èmi ò bá ti wá bọ́ta kémi ti wá fi ọ̀rọ̀ reset brain yẹn
nítorí wípé ó ti pẹ́ tí mo ti máa ń rí content ẹ bó ṣe máa ń ṣe yẹn mi máa ń like ẹ gidi gan torí mo mọ̀ wípé is a content torí àwọn content creator nìkan náà lè relate àwọn tí wọn bá kí ń ṣe content creator wọ́n lè máa sọ pé nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe tí ò da tí ò ṣe tí ò da gbogbo nǹkan tó tẹ̀ ń ṣe ó ń fẹ́ ṣe owó fún ẹ lórí TikTok lórí Facebook you are making your money even if it is little you are still using it to take care of yourself ìgbà tó wá tẹ̀lé ẹnu nísìn àwọn ìzíró ẹ̀pà 100 million adviser kí wá ní kókó báyìí nísìn láti inú oyún lèmi ti mọ̀ wípé ẹnu ò ṣe tẹ̀lé láyéláyé sórí gbogbo nǹkan tó bá ń ṣe láyé yìí táwọn èèyàn bá ń go against ẹ̀ wọ́n gan fúnra rẹ̀ ti fẹnu sọ nǹkan yẹn gangan lọ nú ẹ́ àwọn obstacle kan máa dúró lọ́tún lọ́sì láti jẹ́ kó kúrò ní the right way kó bọ́ sí wrong way àwọn tó ní media tó wà wọ́n complain ó wá lọ ń tẹ̀lé nu ọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé èèyàn abìdí yàn ni wọ́n ìwọ believe wípé a lot of àwọn tó máa ń comment yẹn ṣe believe pé most of them wọn lọ́pọlọ most of them wọn ò lọ́pọlọ àwọn tó lọ́pọlọ kínkínní ni wọ́n àwọn tí wọn ò lọ́pọlọ ló pọ̀ jù ṣé wọ́n ráwọn tí wọn ò lọ́pọlọ yẹn wọn ò ní bẹ́ẹ̀ share fídíò ẹ̀ wọ́n kàn máa wá láti wá sí abẹ́ fídíò ẹ̀ láti máa sọ̀rọ̀ tí ò dá nípa nǹkan tó ń ṣe láti fi jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá ọkàn ẹni wo ìgbà tẹ́mi àtọkọ mi bẹ̀rẹ̀ content kí ni wọn ẹ̀ tí ì sọ tán títí di ọ̀la wọn ṣì ń sọ kò sorúkọ tán pè wá tán àmọ́ àwo bẹ́ẹ̀ because a mọ̀ wípé that is our own way and we are doing it the way we want that is your life o lè jẹ́ kí ọ̀kan control life ẹ̀ níjọ́ tó bá ti accept kí ọ̀kan control life ẹ̀ ọjọ́ yẹn ni downfall ẹ̀ ti bẹ̀rẹ̀ ìwọ ló ní live ẹ láti lò nǹkan tó bá wọn live ẹ ló lè fi rán èèyàn kan ò lè wá from nowhere kó máa sọ fún ẹ pé nǹkan báyìí ni kò ṣe tó bá ti mọ̀ wípé nǹkan yẹn wà okay fún ẹ and it is not inconvenient your life ìwọ tó jẹ́ pé o fine mo máa ń rí ẹ online long time ago mo máa ń wù ẹ bó ṣe máa ń ṣe at the end of the thing sori pé wọ́n padà já ẹ sọ́lọ́pọ́n ẹnu ò ṣe tẹ̀lé ìwọ tó bá fẹ́ ga láyé yìí o gbọ́dọ̀ gbọ́ nǹkan kan ìwọ tó bá fẹ́ débi tó ń lọ tó bá fẹ́ di èèyàn gíga láyé yìí o gbọ́dọ̀ gbọ́ nǹkan kan ọjọ́ tó bá ti gbọ́ nǹkan tó bá jẹ́ wípé 1 year ló fẹ́ fi rìnrìn àjò yẹn wọ́n lè sọ di 20 years mi lọ́wọ́ that is human being for life ṣé ó tọ́ nísìn gbogbo advice dà gbogbo bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ fine o fine mọ́ bẹ́ẹ̀ èmi mọ̀ pé ṣe máa padà ga bọ́ sọ́nà according to bó ṣe sọ share up ṣé orí jẹ́ kí n sọ fún ẹ wọ́n ní wípé ìṣubú ẹ̀dá òun kọ́ ni òpin ìrìn àjò ẹ̀dá láyé yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yẹn wọ́n fẹ́ kó fi learn lesson torí pé tó bá padà ga tó máa ga tó bá débi gíga tó bá ti rí àwọn irú àwọn tó orí lánàá tí wọ́n confuse ẹ̀yìn àwọn confuse.com tó bá padà rí wọn ní ọjọ́ ọ̀la tó bá débi gíga wọ́n lè fi mọ̀ wípé ẹ̀yin tún ti dé ẹ̀yin rèé wàá lè tètè fúnra ẹ lọ́pọlọ nítorí pé ó sì bẹ́tà báyìí tó bá jẹ́ wípé normal o learn lesson yẹn lásìkò yìí tó o bá débi gíga tó o bá pàdé irú wọn o ò ní dá wọn mọ̀ ṣé wá rí bí gíga yẹn tó bá wá padà wá rí ọ̀tá ẹ bọ ibẹ̀ yẹn ló ti máa dùn ẹ́ jù nítorí pé nǹkan tó máa bàjẹ́ ńgbà yẹn ó lè má ṣe é ṣe àtúntò mọ́ ó máa ń ṣẹlẹ̀ nílé ọkọ táwọn ọ̀rẹ́ kan máa sọ fún ẹ pé ọkọ ẹ ò dáa kó kẹ́rù ẹ kó kúrò ń bẹ̀ ó máa ń ṣẹlẹ̀ káàkiri everywhere wọ́n ló gbọ́dọ̀ fúnra ẹ lọ́pọlọ mo gbàdúrà wípé wàá dìde padà do your thing má jẹ́ kí èèyàn kan control ẹ social media is for everybody àwọn content creator tó bá mọ nǹkan tó ń ṣe lásìkò tó ń ṣe every time tí page ẹ bá ti ní millions tó ti ní millions Mandykiss ìwọ tó jẹ́ pé olórí èrò àwọn èèyàn máa ń tẹ̀lé ẹ everywhere tó bá ti wà wọ́n máa tẹ̀lé ẹ because wọ́n máa ń like gbogbo vibes ẹ tó wẹ́ pé for now o ṣì wà lórí content creator ẹ ọmọye followers tó ti máa ní the more than you have followers the more you earn a lot of money and the more you will be taking care of yourself and your family so má rí rò rárá o ti learn náà nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí learn ẹ jẹ́ lọ learn ẹ má máa tẹ̀lé ẹnu gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe táwọn ayé bá ti ń go against ẹ̀ nǹkan yẹn gangan ló dáa o tó bá ti jẹ́ in a positive way tí ò kì í ṣe negativity because ọmọ yẹn she is always on her own she is doing her thing and she did not spoil anybody life that is positive way so ẹ̀yin náà ẹ má tẹ̀lé ẹnu nítorí wípé ẹnu ayé òun lẹ́bọ̀ o tó bá tẹ̀lé ẹnu in fact ẹni yẹn ti kú wọn ì tí ì sin mo sọ yìí mo dúró ná ó dìgbà kan ná ó dàbọ̀ ó di re.